Jésù ṣe nìyẹn tó fi kó láyé. Nígbà Jésù wá kó láyé, àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n wá bẹ̀rẹ̀ sí jíṣẹ́ Ọlọ́run. Wọ́n dúró, wọ́n jíṣẹ́ Ọlọ́run. Wọ́n ṣe wá ń jíṣẹ́ Ọlọ́run lọ, ogun ńlá wá dìde sí wọn. Ogun wo ló dìde sí wọn? Òun náà ni arákùnrin kan wọ́n ń pè ní Saul. Nígbà tó yá ó padà change orúkọ ẹ̀ sí Pọ́ọ̀lù. Tí n bá ti ń dárúkọ Sọ́ọ̀lù tí mò ń dárúkọ Pọ́ọ̀lù nínú wáàsí yìí, tẹ́ ẹ̀ mọ̀ pé èèyàn kan náà ni mò ń fi ń pe orí ẹ̀. Arákùnrin yìí ìlú Róòmù ló ń gbé. Ó wá sí ìlú wọn tí ń ṣèlú Jésù. Gbogbo ìgbà tí Jésù fi ń jíṣẹ́ Ọlọ́run, òun ò wálé láti dálẹ̀ láti fojú méjèèjì kan Jésù rí. Ó kàn gbọ́ ròyìn nípa Jésù rí, kò rí Jésù rí. Ìròyìn tó wá gbọ́ nípa Jésù, ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí lọ́yà. Nígbà tó ti kúrò nílùú Rome tó wálé, ó wá wò pé ó yẹ ká dájọ́ lẹ̀. Tá a bá ti dájọ́ lẹ̀, a ti rìtáyà gẹ́gẹ́ bí lọ́yà nílùú Rome, ó ṣàyẹ̀ká ní ohun táwọn jẹ́ ńlẹ̀. Ìjọ tó dálẹ̀ ńjọ náà nígbà náà, òun ló di Christianity tá à ń gbọ́ lónìí. Arákùnrin wa bẹ̀rẹ̀, ibi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni pé ó bẹ̀rẹ̀ sí í ṣòdì sáwọn ọmọlẹ́yìn Jésù tó ń jíṣẹ́ Ọlọ́run. Ohun tóun dẹ̀ fẹ́ gbé wá ó yapa sí ohun tí Jésù fi ń wàásù, torí òun fẹ́ dájọ́ lẹ̀ ni. Ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó kọ́kọ́ ṣe ni pé gbogbo ẹni tó bá ti wàásù lórúkọ Jésù pẹ̀rẹ́, ó lọ́wọ́ arrest wọn, ó ń kó wọn sínú ẹ̀wọ̀n, á tì wọ́n mọ́lé. Ó ti mọ̀ pé tóun bá tì wọ́n mọ́lé, tóun bá kó wọn kó lẹ̀, òun á lè achieve aim òun. Ó wá ṣe kinní kan, ó bẹ̀rẹ̀ sí pọ́n àwọn ọmọlẹ́yìn Jésù. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, Bíbélì ni o. Acts of Apostles chapter 8 dé láti verse 1. Sọ́ọ̀lù sì lé òun sí ikú rẹ̀. Story ń bọ̀ ń bẹ̀. Wọ́n ní Sọ́ọ̀lù ó ní ohùn sí ikú rẹ̀. Ikú ta ni? Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Jésù tó ń pè ní Stephen, tó máa ń jíṣẹ́ Ọlọ́run, tó jásí pé ó láyà láti kojú àwọn kèfèrí. Pọ́ọ̀lù ti rí pé òun ló máa jẹ́ disturb fóun. Ó ń láti lọ plan bí wọ́n ṣe lẹ Stephen ló kó pa. Ẹ̀rí ẹ̀ ń bẹ́nu Bíbélì, kọ́kọ́ lọ síbẹ̀ náà. Acts of Apostles chapter 7 gbàǹgbé láti verse 51 dé 57, ká dáadáa ó farabalẹ̀ ká o. Ẹ̀yin Ọlọ́run lé aláìkọlà. Stephen nìyẹn o, ó máa ń fèsì àwọn kèfèrí. Ó ní ẹ̀yin olóhùn Ọlọ́run líle aláìkọlà, àyà òun àti etí nígbà gbogbo ni máa ń dènà ẹ̀mí mímọ́. Ó ní gbogbo ìgbà lẹ́yìn máa ń dènà di ẹ̀mí mímọ́. Gẹ́gẹ́ bí àwọn bàbá yín bẹ́ẹ̀ ni ẹ̀yin. Ó ní gẹ́gẹ́ bí àwọn bàbá yín ṣe persecute àwọn ànábì Ọlọ́run tó ṣe inúnibíni sí wọn, lẹ́yìn náà ń ṣe yìí. Ta ni nínú àwọn wòlíì àti àwọn bàbá yín kò ṣe inúnibíni sí? Ó ní ta ni wòlíì Ọlọ́run tó wá sórílẹ̀ ayé táwọn bàbá yóò persecute? Wọ́n ti pa àwọn tí ó ti ń sọ àsọtẹ́lẹ̀ nípa wíwá ẹ lóòótọ́ ni. Ó ní wọ́n ń sọ àsọtẹ́lẹ̀. Wọ́n pa àwọn tí ń sọ àsọtẹ́lẹ̀. Wọ́n pa àwọn tí ń sọ àsọtẹ́lẹ̀ nípa wíwá àwọn olóòótọ́ ni. Ẹni tí ẹ̀yin sì ti di ojú olùfihàn àti olùpa. Tẹ̀síwájú. Ẹ̀yin tí ó gba òfin gẹ́gẹ́ bí ìlànà àwọn áńgẹ́lì. Ẹni tó gbòfin gbọ́ gẹ́gẹ́ bí ìlànà àwọn áńgẹ́lì. Tí ẹ kò sì pa á mọ́. Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí. Nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ òdodo tí Stephen sọ fún wọn yìí. Àyà wọn gbọgbẹ́ dé inú. Inú bí wọn. Wọ́n sì pa yín sí kéke. Wọ́n ṣe ìpayín kéke sí. Tẹ̀síwájú. Ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́. Wọ́n kọlù Stephen, wọ́n lù wọ́n pa. Stephen wá kún fún ẹ̀mí mímọ́. Ó tẹjúmọ́ ọ̀run. Ó wá tẹjúmọ́ ọ̀run. Ó sì rí ògo Ọlọ́run. Ó lóun rí ògo Ọlọ́run. Àti Jésù dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó ní Jésù Kristi ó dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wí pé. Ó wí pé. Wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀. Ó ní mo rí ọ̀run ó ṣí sílẹ̀ o. Àti ọmọ ènìyàn dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó ní Jésù ọmọ èèyàn ó dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Tọ́ba léèyàn dúró lọ́wọ́ ọ̀tún Ọlọ́run ó ti kó láyé. Kò sí láyé mọ́. Gbogbo àsọtẹ́lẹ̀ tí Jésù sọ yẹn àtìmọ́ pé nígbà tó sọ tán ó ti kó láyé. Bẹ́ẹ̀ni. Paul wá bẹ̀rẹ̀ iṣẹ́, ó wá bẹ̀rẹ̀ sí í ṣá àwọn ọmọ ẹ̀yìn Jésù mọ́lé. Lọ sí Acts of Apostles chapter 8
láti verse 1 yẹn ó yá máa kà lọ. Sọ́ọ̀lù sì ní òun sí ikú rẹ̀. ó lọ́wọ́ síkú Stephen jọ náà òun ló dúró báyìí pé kọ́ máa lẹ Stephen ló kó pa. Ní àkókò náà ni inúnibíni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. persecution tó lágbára ó dìde sáwọn ọmọlẹ́yìn Jésù tó ń bẹ ní Jerúsálẹ́mù. A sì tú gbogbo wọn kálẹ̀ já agbègbè Jùdíà òun Samaria. gbogbo wọn bẹ̀rẹ̀ sí sàsálà káàkiri. Àfi àwọn apọ́stólì. àti àwọn apọ́stólì tẹ̀síwájú. Àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Stefanu. àwọn olùfọkànsìn nígbà tó ti pa Stephen tó ti kọlù àwọn olùfọkànsìn wọ́n wá di òkú ẹ̀. Wọ́n sì pohùn réré ẹkún kíkan sórí rẹ̀. wọ́n sunkún inú wọn bàjẹ́ pé ẹ̀pẹ̀ ni Ọlọ́run ẹni Ọlọ́run lẹ̀lẹ̀ ló kò tẹ́ pa yìí wọ́n sunkún Stephen jọ náà. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ń da ìjọ ènìyàn Ọlọ́run lúrú. ṣètìgbọ́ Sọ́ọ̀lù yìí ó ń da ìjọ Jésù rú. Ó ń wọ ojúlé sí ojúlé. ó wá bẹ̀rẹ̀ sí wọ agboolé ságboolé ojúlé sójúlé. ó sì mú àwọn ọkùnrin àti àwọn obìnrin ó fi wọ́n sínú túbú. thank you ó wá mú ọkùnrin àti obìnrin ó fi wọ́n sínú prison. tó bá ti wọlé kan báyìí wọ́n ní are you a Nazarene? Yes. Are you a Nazarene? Yes. wọ́n kó wọn lọ sínú prison. àwọn Nazarene àwọn yẹn ni wọ́n tẹ̀lé Jésù. àwọn yẹn lọ́lọ́run recognize inú Quran dáa pé ní Nàsárà. gbogbo ẹ̀yin bàbá wa ìmọ̀ọ́mù tẹ̀ wá ń bì Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn o ẹ pẹ́ fún wa o Ọlọ́run ò recognize Christian pàápàá nu Quran o Ọlọ́run ò recognize Christian pàápàá nu Quran tọ́lọ́run ò bá recognize wọn àwọn tọ́lọ́run bá ti mention àwọn òǹṣẹ́bọ ṣe mọ̀ bí àwọn wọ́n pọ̀ bí Ọlọ́ṣun Ológun Ọlọ́ya gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ibi tọ́lọ́run categorize wọn sí nìyẹn ṣùgbọ́n pé àwa sọ pé Christian ni Nàsárà ni Christian òdo ni ìmọ̀ọ́mù náà gbà o ẹ má bínú o òdo ló gbà o òdo ló gbà wọn ní bínú o Nàsárà àwọn Ọlọ́run recognize inú Quran tí wọ́n sọ pé tọ́lọ́run sọ pé olùgbàgbọ́ òdodo ń bẹ́nu wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló yóò bilẹ̀ jẹ́ àwọn Ọlọ́run sọ pé a lè fẹ́nu wọn kì í ṣe Christian o èrò kò ṣe Christian Nàsárà doctrine wọn ó yàtọ̀ sí doctrine Christian àwọn Nàsárà nínú wọn a máa kírun fọ́lọ́run Christian yìí kírun fọ́lọ́run pàápàá àwọn Nàsárà àwọn ọmọlẹ́yìn Jésù nígbà ayé Jésù àwọn náà pè ní Nazarene àwọn ní Nàsárà tẹ̀sán àwọn náà pè ní Nazarene ẹ̀rí ẹ̀sìn bẹ́nu Bíbélì àwọn náà pè ní Nazarene kò ń ṣe Christian lọ́lọ́run pè ní Nazarene o Nazarene dúró lọ́tọ̀ Christian náà dúró lọ́tọ̀ arákùnrin ó wá mú àwọn ọmọlẹ́yìn Jésù ó kó wọn sínú prison ẹ̀wọ̀n bá kún bámú nígbà tí ẹ̀wọ̀n kún Sọ́ọ̀lù yìí bá lọ bá olórí ìlú ìyẹn gómìnà ìgbà náà ó ní olórí wa ó ní àwa la kó àwọn ẹni sínú ẹ̀wọ̀n àwa náà là ń fún wọn lóúnjẹ wọ́n ń waste owó Olúwa wọ́n wá ní kí ni ká ṣe ó ní ẹja pa gbogbo wọn dànù ó dẹ̀ ní mission kì í ṣe kó fẹ́ pa wọ́n òun kò fẹ́ lo system láti dájọ́ tiẹ̀ sílẹ̀ bàbá ní òkè tó bá ní ká pa wọ́n àgbà fún ẹ ṣùgbọ́n alágbára àti pa wọ́n bí yìí o àfi ká lọ síbì kan lọ gba àṣẹ ìyẹn permission to kill bí pé sì kan ní wọ́n fẹ́ pa àwọn èèyàn adájọ́ high court nípínlẹ̀ Ọ̀ṣun ká sọ pé ó dájọ́ kú fún yàn sí ká ló fi wá sọ pé kò lágbára àfi kó lọ gbàṣẹ l'Àbújá irú ẹ̀ ní ọ̀dọ̀ wọn ó wá ní ẹjẹ́ lọ gba permission to kill Sọ́ọ̀lù ń pretend ni ó wá ní òun fẹ́ lọ gbàwí àṣẹ ńgbà tóun wá fẹ́ lọ gbàwí àṣẹ láti pa àwọn ọmọlẹ́yìn Jésù ó ní bóun ṣe pàdé Jésù lọ́nà nìyẹn ó ní bóun ṣe lọ gba permission to kill òun bá pàdé Jésù lọ́nà Jésù dẹ̀ ti sọ pé tí n bá ti lọ tẹnikẹ́ni bá ní wọ́n rí mi ń bí wọ́n rí mi lọ́hùn ìrọ́nà pa èmi kọ́nà rí Paul apostle ìyẹn Sọ́ọ̀lù yìí tó wá lóun pàdé Jésù ń tó máa dáa jù òun náà ni pé ká lọ gbọ́ rìpọ́ọ̀tù bó ṣe pàdé Jésù ẹ lọ sínú Acts of Apostles chapter 9 verse 22. ó sì bí mo ṣe ń lọ. ẹ máa gbọ́ Acts of Apostles chapter 9 ẹ gbé láti verse 1. Sọ́ọ̀lù láti verse 1. ṣùgbọ́n Sọ́ọ̀lù ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa. ṣẹ́rí gbogbo sítórì tí mo sọ òní Bíbélì ń jẹ́rìí sí yẹn o. ó tọ́ lórí. wọ́n ní Sọ́ọ̀lù
ó ní ẹ̀mí ìkìlọ̀ àti pípa sáwọn ọmọlẹ́yìn Jésù ẹ̀hẹ́n. ó tọ̀ olórí àlùfáà lọ. fine ó tọ̀ olórí àlùfáà lọ. ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ lọ sí Damascus sí àwọn sínágọ́gù pé. ó wá béèrè lẹ́tà lọ sí Damascus pé ní sínágọ́gù pé. bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ ní ọ̀nà yìí. ó ní tóun bá ti pàdé anybody lọ́nà again tó bá ti nígbàgbọ́ nínú Jésù. ìbá ṣe ọkùnrin tàbí obìnrin. kò bá ṣe ọkùnrin tàbí obìnrin. kí òun lè mú wọn ní dídè wá sí Jerusalemu. kóun ju handcuff sí wọn lọ́wọ́ kóun máa mú wọn bọ̀ ní Jerusalem. ó sì ṣe bí ó ti ń lọ. ó wá ló ṣe bóun ṣe ń lọ sí John story bẹ̀rẹ̀ bó ṣe lóun pàdé Jésù ó ló ṣe bóun ṣe ń lọ. tí ó súnmọ́ Damascus. ó ní bóun ṣe súnmọ́ Damascus. ní òjìji láti ọ̀run wá. ó ní lójijì láti ọ̀run wá. ìmọ́lẹ̀ sì mọ́ yí ká. ó ní mọ́lẹ̀ wá mọ́lẹ̀ yí ń ká. ó sì ṣubú lulẹ̀. ó ní bí mọ́lẹ̀ ṣe mọ́lẹ̀ yí ń ká lòun bá ṣubú lulẹ̀. ó gbọ́ ohùn kan tí ó ń fọ̀ sí pé. ó ní lòun bá ń gbọ́ ohùn fọ́ìsì kan tó ń kọ sí òun pé. Sọ́ọ̀lù. 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 èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. kí ló dé tó fi ń ṣe inúnibíni sí mi o fẹ́ pa ọmọlẹ́yìn mi tán ni. ó sì wí pé ìwọ ta ni Olúwa. Sọ́ọ̀lù wá ní òun wá sọ pé ìwọ ta ni Olúwa. Olúwa sì wí pé. ó ní Olúwa wá wí pé. èmi Jésù ni. èmi Jésù ni o. ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. ẹni tí wọ́n fẹ́ pa àwọn ọmọlẹ́yìn ẹ̀. ohun ìríra ni fún ọ láti tàpá sí ẹ̀gún. ó ní gbogbo ohun tó ń ṣe yóò dáa ègún lòun wá sórí ara ẹ̀ yìí. ó sì ń wá rírì. ó ní lòun bá bẹ̀rẹ̀ sí gbọ̀n òtútù mú òun ẹnu sì ń yà á. ó ní lẹ́nu ya òun. ó ní Olúwa kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe. ó lóun bá ní Olúwa Kristi kí ló fẹ́ kí èmi kí ó ṣe. Olúwa sì wí fún un pé. ó ní lolúwa bá sọ fún un pé. dìde kí o lọ sí ìlú náà. ó yá dìde ńlẹ̀ kó o padà sílùú tó ti ń bọ̀. a ó sọ fún ọ ní ohun tí ìwọ ò ṣe. tó bá ti wá débẹ̀ a máa sọ fún ẹ. ṣé a máa sọ ohun tó ṣe fún ẹ ṣé àjọ̀nú ni ó máa yọ sí ni tí ó máa sọ ohun tí ó ṣe ní àbáfẹ́fẹ́ àbí Jésù ó máa wá ní íméèjì àjọ̀nú ni àti ìmọ̀ ó ní padà sílùú tó ti ń bọ̀. a ó sọ fún ọ ní ohun tí ìwọ ò ṣe. nǹkan tó máa ṣe a máa wá sọ fún ẹ. àwọn ọkùnrin tí ń bá ìrìn àjò dúró. ó ní gbogbo àwọn tó tẹ̀lé òun lọ sí jọ́nì ìrìn àjò ńjọ́ náà ó ní wọ́n dúró. kẹ́kẹ́ pamọ́ wọn ní ẹnu. ó ní gbogbo wọn dákẹ́ ó ní gbogbo wọn keep silent. wọ́n gbọ́ ohùn náà. ó ní gbogbo àwọn tó tẹ̀lé òun lọ sí ìrìn àjò níjọ́ náà wọ́n gbóhùn Jésù níjọ́ náà o. ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. ṣùgbọ́n wọn láǹfààní láti rí Jésù wọ́n kàn gbóhùn ẹni opportunity tán ní òun náà ni pé wọ́n gbóhùn Jésù ṣùgbọ́n wọn láǹfààní àti fojú kan Jésù. ìtàn kan nìyẹn o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó jẹ́ kó yé wa pé. ayatu munafiki salasan. ó ní adasa kasiban. ẹ ṣe ó ní ohun tá a fi mọ onímọ̀nàfíkì ẹ̀dá oníjàmbá ẹ̀dá òun náà ni pé ìsà adasa kasiban. tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa tó bá ṣàdéhùn yóò jàmbá àdéhùn yẹn. Ànábì ní ohun tá a fi mọ mọ̀nàfíkì ẹ̀dá nìyẹn a ti gbà ká sọ pé a gbà pé Paul sọ pé òun pàdé Jésù nígbà tó òun lọ sí Damascus ṣùgbọ́n àwọn tó tẹ̀lé òun lọ sí jọ́nì ìjọ náà ohun Jésù náà gbọ́ ṣùgbọ́n wọn láǹfààní láti rí Jésù alhamdulilayi àti gbà bẹ́ẹ̀ nígbà tí Paul wá délé tó fẹ́ report ohun tó ṣẹlẹ̀ ó fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ sóhun ní jọ́nì nígbà tó máa wá sọ ó wá yàtọ̀ sí nǹkan tó sọ lákọ̀ọ́kọ́ gbogbo aláti gbọ́ nǹkan tó sọ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó máa wá report ó wá yàtọ̀ sí tàkọ́kọ́ nǹkan tí mo fẹ́ kẹ́yìn èèyàn kọ́kọ́ dìmú ni pé arákùnrin tó sọ pé òun rí Jésù yìí àgbàpọ̀ rí Jésù ìdí tá a fi gbà òun ni pé èmi tí mo dúró yìí bàbá tó bí mi mo dá mọ̀ nígbà tó ń bẹ láyé ṣùgbọ́n bàbá tó bí bàbá mi mi ò bá láyé mi bá bàbá tó bí bàbá mi láyé bàbá tó bí bàbá mi kò ní fọ́tò kò ya fọ́tò dépò pé fọ́tò ẹ̀ ni màá rí tí màá fi mọ̀ pé bàbá mi bàbá yín ni mo gbà ká mú lórí pé mi ò bá bàbá mi láyé bàbá mi ò tún ya fọ́tò dépò pé màá fi mọ̀ pé bí bàbá mi ṣe rí ni mo wá jíjọ́ kan lójú oorun mo wá lọ bá bàbá mi pé Alhaji mo máa rí bàbá yín lẹ́ni lójú àlá mo rí bàbá yín o kí bàbá mi náà dé accept bẹ́ẹ̀ ó yẹ kí bàbá mi béèrè lọ́wọ́ mi pé Abdul Fatai
bàbá mi tó ń sọ yìí nígbà tó ń bẹ láyé kò ya fọ́tò kò sì bá láyé àlá tó lá tó rí yàn báwo ló ṣe mọ̀ pé bàbá mi lórí bẹ́ẹ̀ lọ̀rọ̀ Paul yìí kò fojú méjèèjì rí Jésù rí láyé ó wá lóun lọ bìkan òun pàdé Jésù báwo ló ṣe mọ̀ pé Jésù lòun pàdé ṣùgbọ́n bí táṣìírí ẹ̀ ti tú òun níbi tó ti ń rìpọ́ọ̀tù àbọ̀ ìrìn àjò tó ń rìn ẹ wá gbọ́ àbọ̀ Acts of Apostles chapter 22 ẹ bá gbé láti verse 6. ó sì ṣe bí èmi ti ń lọ. ó ló ṣe rìpọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì ó ló ṣe bóun ti ń lọ. tí mo súnmọ́ etí Damasku. ó ní bóun ṣe súnmọ́ Damascus níwọ̀n ọjọ́ kan rí ní òjijì. ó ní níwọ̀n ọjọ́ kan rí lójijì. ìmọ́lẹ̀ ńlá mọ́ ti ọ̀run yí mi ká. ó ní ìmọ́lẹ̀ ńlá ó mọ́lẹ̀ yí òun ká láti ọ̀run. mo sì ṣubú lulẹ̀. ó ní lòun bá ṣubú lulẹ̀. mo sì ń gbọ́ nǹkan tí ń wí fún mi pé. ó lòun bá gbọ́ nǹkan tó ń kọ sí òun pé. Sọ́ọ̀lù. 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 èé ṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. kí ló dé tó fi ń ṣe inúnibíni sí mi. èmi sì dáhùn wípé ìwọ ta ni Olúwa. ó ní lòun bá dáhùn pé ìwọ ta ni Olúwa. ó sì wí fún mi pé èmi Jésù ti Násárẹ́tì ni. ó wá sọ fún mi pé èmi Jésù ti Násárẹ́tì ni. ẹni tí wọ́n ṣe inúnibíni sí. ẹni tí wọ́n ṣe inúnibíni sí. àwọn tí ó wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́. ó láwọn tó wà pẹ̀lú wọn rí ìmọ́lẹ̀ náà tòótọ́ o. ẹ̀rù sì bà wọ́n. ó lẹ́rù bá wọn jọ náà. ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. ṣùgbọ́n wọn kò gbóhùn ẹni tí ń bá òun sọ̀rọ̀. Allah. ẹ̀yin èèyàn mi nínú Islam ẹ̀yin olùgbọ́ mi mùsùlùmí ló jẹ́ ni Christian ló jẹ́ ni ẹ jẹ́ àjọ bira wa léèrè ṣé rìpọ́ọ̀tù ta lákọ̀ọ́kọ́ ni ká gbàgbọ́. wọ́n gbọ́ ohùn náà. ó ní wọ́n gbóhùn Jésù. ṣùgbọ́n wọn kò rí ìmọ́lẹ̀. wọn ò rí Jésù jọ náà ìwà ni ká gbàgbọ́ ṣé wọ́n rí Jésù ni àbóhùn náà gbọ́. ìjọ ti pásítọ̀ kan wá bá mi mo ní pásítọ̀ àyè yẹ jájọ yẹ̀ wò ó kọ̀ dá sáwádà ni ó ní àfa yà filẹ̀ ìwọ mú wọn gbóhùn wọn ò rí Jésù jẹ́kẹ̀mí mú wọn rí Jésù wọn ò gbóhùn. mímọ́ náà ló ṣiṣẹ́ ń bẹ̀. mo ní kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó lẹ́mìí mímọ́ ló ń ṣiṣẹ́ jọ̀mọ́ ó lẹ́mìí mímọ́ ẹ má bá aṣọ àsìkò oorun o tásìkò oorun bá ti tó a lọ kírun a tún padà wá ẹjọ ẹ má bá bàbá imam àti fi léyìn lọ́wọ́ tásìkò oorun bá ti tó a lọ nà kọ́mí a lọ kírun a wà padà wá láti dáhùn oníbèrè lóhùn láti dáhùn oníbèrè lóhùn jọ̀mọ́ ó bá ní ká mú lọ́nà méjèèjì ṣùgbọ́n nǹkan tá a fẹ́ establish òun náà ni pé ṣé wọ́n rí Jésù ni wọ́n gbóhùn àbí wọ́n gbóhùn wọn rí Jésù lábá ṣe kí ni lábá filẹ̀ ìṣẹ́jú mẹ́fà 10 minutes ṣé wọ́n gbóhùn ni àbí wọ́n rí Jésù lárákùnrin bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe gangan iṣẹ́ wo ló fẹ́ ṣe òun náà ni pé gbogbo òfin tí Jésù gbé lẹ̀ àtòfin tó ti ṣáájú kí Jésù tó dé bó ṣe bẹ̀rẹ̀ sí kọ̀ǹdẹ́mù gbogbo ẹ̀ ni. ọkùnrin yìí àfáà mi dáadáa Ibrahim tún kọ́kọ́ ṣe wáàsí kí n tó gorí òkè ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo mí kanlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ó ní arákùnrin Paul yìí ó ló sọ̀rọ̀ kan ó ní ẹ jẹ́ ká fi ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ kọ̀ Kristi sílẹ̀ ó ní ká lọ sí ìtó pé ó ní ká lọ sí ìtó pé nǹkan tó ń sọ fún wa ní pé ẹ̀kọ́ tí Jésù mú wá Ọlọ́run ẹyọ kan ni ká máa kírun káwé ẹja nọ́bà ká ṣàlùwàlà ó ní ẹgbàá ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá lọ sí ìtó pé èwo ló pé lọ́dọ̀ ẹ̀ òun náà láriwo ẹ̀jẹ̀ tó ń pariwo lẹ́nu gbogbo láìsí ìtẹ̀jẹ̀ sílẹ̀ Ọlọ́run ò ní foríjì wá Jésù kú torí ẹ̀ṣẹ̀ wa Jésù wọ́n fi Jésù rúbọ torí ẹ̀ṣẹ̀ irọ́ ni o ò ń ṣèwàásù Jésù Pọ́ọ̀lù yẹn ló gbélé fáwọn èèyàn àwọn èèyàn wá tẹ̀lé lànà Jésù mọ́ Pọ́ọ̀lù náà ń tẹ̀lé lẹ́nu arákùnrin tó ń tẹ̀lé là ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sẹ́ni kankan tó lè nígbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù tó tẹ̀lé Jésù láyé ọ̀tá Jésù láyé àti lọ́run ni ẹ tó bá ti nígbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ọ̀tá Jésù ayé àtọ̀run ni tó bá dẹ̀ díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámọ̀ kò ní sínú ẹni táwọn ànábì Ọlọ́run ó ṣìpẹ̀ ó kọ̀ gbélé ayé ó ti lose pátápátá arákùnrin bá bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ́n bá gbófin kabì kan amófin Ọlọ́run á wo dànù á ní ẹ má ṣe mọ́ ẹ bọ́ sí new one ayé maturity la wà yìí ló bá kí ló kọ́kọ́ ṣe òun náà ni kí Ọlọ́run gbófin kan sílẹ̀
òfin wo ni ká máa kọlà ká kọlà abẹ́ tá a bá bímọ ká kọlà abẹ́ fún ìyẹn là ń pè ní circumcision. Ọlọ́run gbélé látòrí Abraham ìyẹn bàbá àgbàgbọ́ bí Abraham ṣe dàgbà tó nígbà náà wọ́n kọ Abraham nílà abẹ́ ó ti dàgbà májẹ̀mú yẹn dé wọ́n padà circumcise òun náà. Go to Genesis chapter 17 gbàgbé láti verse 10 wọ́n kọ òun náà nílà abẹ́. Bákan náà nígbà tí Mósè náà dé. èyí ni májẹ̀mú mi. Ọlọ́run ní eléyìí ni májẹ̀mú tí mo gbé kalẹ̀. tẹ́ ẹ̀yin ó máa pamọ́ láàrin tèmi ti yín. tẹ́ máa pamọ́ láàrin tèmi ti yín. àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ. àti láàrin irú ọmọ yín tẹ́ bá bí lẹ́yìn yín. gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ́ ní ilà. gbogbo ọmọkùnrin tẹ́ bá ti bí ẹ circumcise wọn. ẹ̀yin ó sì kọ́ ara yín ní ilà. ẹ̀yin náà ẹ kọ́ra yín nílà abẹ́. òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi ti yín. òun ló máa jẹ́ covenant láàrin èmi àti yín. ẹni tí ó bá sì di ọmọkùnrin ijọ́ mẹ́jọ nínú yín. ẹni tó ọmọkùnrin ẹ bá ti di ijọ́ mẹ́jọ ẹ. a ó kọ́ ní ilà. ẹ jẹ́ ká circumcise ẹ ká kọ́ nílà abẹ́. gbogbo ọmọkùnrin ní ìran yín. gbogbo ọmọkùnrin níranran yín ẹ jẹ́ ká kọ́ nílà abẹ́. àti ẹni tí a bí ní ilé rẹ. gbogbo ẹni tá a bá ti bínú ilé yín ẹ̀kọ́ wọn nílà abẹ́. tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kì í ṣerú ọmọ rẹ. tó bá ṣe pé kì í ṣerú ọmọ tiẹ̀ tó jẹ́ pé o rà lọ́dọ̀ àlejò ni ẹ̀kọ́ nílà ẹ́. ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fowó rẹ rà a ó kọ́ nílà. ká máa kọ́ wọn nílà ẹ́. òun ni yóò sì bẹ́ẹ̀ ni yóò jẹ́ májẹ̀mú mi yóò sì wà láàrin tèmi ti yín ní májẹ̀mú ayérayé. ṣẹ̀gbọ́n Ọlọ́run ní ká máa kọ́ wọn nílà abẹ́ is an everlasting covenant. kò ń ṣe ohun tá a máa ṣe fúngbà díẹ̀ tá a ní ṣe mọ́. òun ló fi jáde pé ńgbà tí Jésù náà dé akọ́ nílà abẹ́ bóyá ò gbọ́ rí wọ́n dákó fún Jésù náà wọ́n dákó fún. lọ sí Luke chapter 2 verse 21. nígbà tí ọjọ́ mẹ́jọ sì pé. nígbà tọ́jọ́ mẹ́jọ pé. láti kọ ọmọ náà ní ilà. láti kọ Jésù nílà abẹ́. a pe orúkọ rẹ̀ ní Jésù. wọ́n circumcise Jésù wọ́n dákó fún. bẹ́ẹ̀ni. nígbà tí arákùnrin tó gbé ẹ̀sìn Christianity lẹ̀ kò ń ṣe Jésù ló dá Christianity lẹ̀ o. bẹ́ẹ̀ni. nǹkan tó ń pè ní Christian Jésù ò gbọ́dí láyé tó fi kú. arákùnrin tó wá gbé Christianity lẹ̀ yìí ó wá fẹ́ lọ dájọ́ sílẹ̀ báwọn tí wọ́n circumcise òun kò fẹ́ máa dájọ́ sílẹ̀ kó máa fi rówó ni ló bá mú òfin Ọlọ́run ló bá gbá lójú. Go to Galatians chapter 4 verse 2. Galatians chapter 4 verse 2. ó bá ní ṣẹ́rí kẹ́ máa kọyàn nílà yẹn tá a bá ti kọ yín nílà abẹ́ pẹ́rẹ́. Pọ́ọ̀lù wí fún yín pé. Pọ́ọ̀lù sọ fún wa pé. ṣùgbọ́n tí a bá fi kọ yín ní ìlà pẹ́rẹ́. tá a bá ti kọ yín nílà abẹ́ pẹ́rẹ́. Kristi kì yóò ní èrè fún yín ní ohunkóhun. ẹ ní jèrè Jésù lóhunkóhun Kristi ò lérè fún yín. ṣe gbọ́ Paul ẹni tó bá jẹ́ ọkùnrin ò bá ti wà nípò reverend pastor bishop tó bá jẹ́ ọkùnrin ò bá pé 20 years ò bá pé 30 years ò bá pé 40 years tó bá ti dákó wàá jèrè Jésù á jèrè ẹ ṣùgbọ́n tó bá ti dákó kẹ́rẹ́ ò ní jèrè Jésù ò ní jèrè ẹ Paul ló sọ bẹ́ẹ̀ ó ní Kristi ò lérè fún yín pàápàá ló bá mú òfin Ọlọ́run ló bá wú Ọlọ́run gbé tiẹ̀ lẹ̀ òun gbọ́ òfin Ọlọ́run lójú gbàdánù ìyẹn jẹ́ kan number 1. Galatians 5:2. so that ìyẹn jẹ́ òfin alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹran kan wọ́n pè ní ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ló jẹ́ fún mùsùlùmí tẹ́ ẹ bá lọ wo Quran chapter 2 verse 173 Ọlọ́run ní tó bá ti òkú ń bẹ ti ẹran tó kú ẹ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ní fún yín ó wà ní àkọọ́lẹ̀ ó sì ń bẹnu Bíbélì náà pé a gbọ́dọ̀ jẹ èèwọ̀ ló jẹ́ fún yín láti jẹun òkú ń bẹ ti ẹran. Ọlọ́run ní èèwọ̀ ló jẹ́ fún yín láti jẹ òkú ń bẹ ti ẹran. ẹran ẹlẹ́dẹ̀. ẹran ẹlẹ́dẹ̀. àti ohun tí wọ́n ń pe orúkọ mìíràn yàtọ̀ sí Allah lé lórí. ohun tó máa pe orúkọ míì yàtọ̀ sórúkọ Ọlọ́run lé lórí ẹ gbọ́dọ̀ jẹ. kí wọ́n tó pa á. ẹ gbọ́dọ̀ jẹ according to Quran chapter 2 verse 173. nígbà tí Bíbélì náà àkọọ́lẹ̀ Bíbélì ó ní a gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ẹ má jẹ o ó ní ẹ má jẹ ẹ gbọ́ yẹn rí ẹ gbọ́ rí. Go to Deuteronomy chapter 14 báwo gbé láti verse 18 gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pẹlẹ́dẹ̀ lọ́la Christmas ẹ túlẹ̀ kó máa rìn lọ. chapter 14 verse 8
àti ẹlẹ́dẹ̀. bíbélì ní àti ẹlẹ́dẹ̀. nítorí tí ó la bàtà ẹsẹ̀. bíbélì ní ẹlẹ́dẹ̀ ó la bàtà ẹsẹ̀. ṣùgbọ́n kò jẹ àpọ̀jẹ. ṣùgbọ́n kò jẹ àpọ̀jẹ. aláìmọ́ ni fún yín. bíbélì ní gbogbo ẹ̀yin tẹ́ so ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ tẹ́ pa lọ́la ó ti di aláìmọ́ fún yín o. ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nínú ẹran wọn. bíbélì ní ẹ gbọ́dọ̀ jẹ nínú ẹran ẹlẹ́dẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fọwọ́ kan òkú wọn. kódà kó kú síbì kan ẹ má fọwọ́ kàn. kó kú síbì kan ẹ má fọwọ́ kàn. wá bá ń lọ sí 1 Timothy chapter 5 verse 23 kẹlòmíì bá mi ṣí 1 Corinthians chapter 10 verse 25 síbẹ̀. ohunkóhun tí wọ́n bá ń tà ní ọjà ni kí ẹ̀yin kí ó máa jẹ. farabalẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èyí tó bá ti rí ń bẹ̀ kó sọ fún mi. ó ní ẹ má jẹ ẹlẹ́dẹ̀ o Paul wá dé bíbélì tí ní ká má jẹ ẹlẹ́dẹ̀ òun wá dé ó fẹ́ lọ dájọ́ lẹ̀ fáwọn tó ń jẹ ẹlẹ́dẹ̀ ó dẹ̀ tí mo pé tóun bá ní kó má jẹ ẹlẹ́dẹ̀ wọn ò ní gbàjọ́ tóun gbé wá kí ló sọ 1 Timothy chapter 5 verse 23. ó yá. Paul ni ó wí fún wọn pé. Paul sọ fún wọn pé. ohunkóhun tí wọ́n bá ń tà ní ọjà ni kí ẹ̀yin kí ó máa jẹ. ó ní gbogbo ohun tó bá ń tà ní ọjà ní kẹ́ máa jẹ o. láì béèrè ohun kan. ẹ má béèrè ohun tó jẹ́ o. nítorí ẹ̀rí ọkàn. nítorí ẹ̀rí ọkàn. tó bá ṣáà ti dé olúọdẹ wọ́n ń ta ògúnfe wọ́n ń ta tọ́kí wọ́n ń tẹ̀lẹ́dẹ̀ ṣáà lọ síwájú ẹlẹ́dẹ̀ ó ní bàbá tẹran fún mi irú ẹran ò lè fẹ́ rà àní tẹran fún mi má dàdúgbò ẹ o ṣáà sọ pé tẹran fún mi bàbá nírú ẹran pọ̀ ń bì tọ́kí wà ń bì ògúnfe àlẹ́ eléyìí ṣáà tẹran fún mi nítorí tó bá sọ pé ẹlẹ́dẹ̀ ẹ̀rí ọkàn máa dẹ̀ láàmú òun náà mọ̀ pé kò dáa ṣùgbọ́n fẹ́ dájọ́ lẹ̀ fáwọn tó ń jẹ ẹlẹ́dẹ̀ bọ́lọ̀ ń ṣe sòfin nìyẹn ó mọ̀fin ọlọ́run kò fọ́ lójú ẹlẹ́ẹ̀kẹta tí màá fi bírèkì bá ń lọ sí Leviticus chapter 10 verse 8 wàá bá mi lọ sí 1 Timothy chapter 5 verse 23 ẹ máa gbọ́ o nínú ìwé òfin ọlọ́run májẹ̀mú tó ti wà ńlẹ̀ pé kéèyàn má mutí ọtí ò dáa má mutí o. Olúwa Ọlọ́run sọ fún Mósè àti Árónì pé. wọ́n ní ẹ̀yin Muslim nìkan náà ní kẹ́ má mutí wọ́n ní ká má mu àmupara ni ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ wàláhì tó sọ bẹ́ẹ̀ fún ẹ ń parọ́ ni wá púrúfù ẹ̀ fún mi nínú bíbélì níta ń bí kí ni bíbélì sọ. Olúwa Ọlọ́run sọ fún Árónì pé. Olúwa Ọlọ́run sọ fún Árónì pé. má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle. má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle. ìwọ tàbí àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ. ìwọ tàbí àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ. nígbà tí ẹ̀yin bá ń wọnú àgọ́ àjọ lọ. tẹ́ bá ń wọlé ìjọsìn náà ẹ má mú o. kí ẹ̀yin má bàa kú. òfin ìgbà yẹn ni pé téèyàn bá fi lè mutí tó bá wọlé ìjọsìn wọ́n ní kọ́lẹ̀ ló kò pa ni ó fẹ́ kú ni. ìlànà ní títí láé ní ìran ìran yín. an everlasting covenant kì í ṣe kọ́tà bá ṣe fúgbà díẹ̀ láíláí ni. ní ìran ìran yín. Bọ́ọ̀lù bá lọ dájọ́ lẹ̀ fáwọn ọ̀mùtí ó bá dọ́dọ̀ wọn pé ẹ̀yin máa mutí gan o wọ́n sì ní ẹ máa mutí ṣùgbọ́n tá a bá ní kẹ́ máa mutí ẹ̀ ní gbàjọ́ o ní owó gbà lọ́wọ́ ẹ̀yin ó bá sọ ní 1 Timothy chapter 5 verse 23. mu omi nìkan. ẹgbọ́n tó sọ ó ní ẹ má ṣe máa mu omi nìkan o. ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀díẹ̀ nítorí inú rẹ. ó ní máa lo wáìnì díẹ̀díẹ̀ nítorí inú rẹ. àti nítorí àìlera rẹ ní ìgbàkúgbà. àti nítorí àìlera ìgbàkúgbà. doctrine táwọn mùsùlùmí mi náà lọ ń gbé níṣẹ́ pé tó bá jẹ́ pé o fẹ́ lò ó fẹ́ fi lo oògùn ni o lè fi stout lò nù. rárá o. Pọ́ọ̀lù ló gbé yẹn lẹ̀. bẹ́ẹ̀ni. ta ló sọ fún ẹ pé tó bá fomi rẹ kò ní ṣiṣẹ́. nígbà tó ní gbàgbọ́. nígbà tó ní gbàgbọ́ nínú Ọlọ́run Olúwa sọ pé má ṣe máa mu omi nìkan o ṣùgbọ́n máa mu wáìnì díẹ̀díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera ní ìgbàkúgbà. ẹ bá gbọ́ lọ tóbi. Allahu Akbar. máa gbé máìkì